káàbọ̀ sí orí ìkànnì tí ó wà ní a máa pè fún ní kan ló ń ṣòyè láti máa pè fún ní ìjẹni yóò jáde ó tún rẹ́gbẹ̀rẹ̀ sóríṣiríṣi àwọn sóríṣiríṣi ọ̀rọ̀ nínú pípé tí mo pé tí àwọn kò bá rí àwa kì í sọ ìtàn bá wá síbí láti wá sọ ayé pé a ti ṣe ìwádìí lórí ẹ̀ dáadáa tó bá dé ké ìgbà àkọ́kọ́ ni ìdáàbò máa lórí ìkọ̀ọ̀kan àwọn like comment the subscribe button ló máa jẹ́ ìlú àǹfààní àwọn pípé anytime tí a bá ti fi síta kí a má fi àwọn nípa dáàbò. Ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó ń pariwo Yoruba Nation ló fi jọ wọlé ìpè àbá wá ìwọ ń pariwo kílẹ̀ Yorùbá ó wà lómìnira àwa náà ń pariwo kílẹ̀ Yorùbá ó wà lómìnira kó lọ́wọ́ àwọn Fúlàní ló fi wá darapọ̀ mọ́ wọn ó darapọ̀ mọ́ àwọn Yoruba Nation ìnira lè fi bẹ̀rẹ̀ bí yóò bá sí ìgbà Buhari dé tí ìfaranipọ̀ fún ọmọ Yorùbá tó ṣe pé tí Fúlàní bá pààyàn báyìí Fúlàní tó pààyàn nígbà tẹ́ ẹ bá fi rí ó tó ti dáàrin ìlú Fúlàní bá gúnyàn lọ́bẹ nígbà tẹ́ ẹ bá fi rí ẹ tó ti rí láàrin ìlú tí wọ́n mọ ọtẹ̀ tó máa lérí tí wọ́n mọ lẹ́nu yí pé àwọn ò sọ fún yín pé àwọn làwọn ní Nàìjíríà gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe tá a gbọ́ náà ni pé nínú lásìkò ìṣèjọba Buhari ni wọ́n ti sẹ́ǹdì kíní sí gbogbo state àtàwọn GPO ìpè Fúlàní tí wọ́n bá mú kí wọ́n fi ilẹ̀ eléyìí sì rí bẹ́ẹ̀ lóòótọ́ ó rí bẹ́ẹ̀ torí pé kò sí bí Fúlàní ṣe lè dáná tó kó hùwà àbàjẹ́ tó ojú ẹsẹ̀ náà wọ́n ti fi ilẹ̀ tó o bá ṣọ́ra ìwọ tó lọ fẹjọ́ Fúlàní sùn o lè má bọ́ ń bẹ̀ ìbárin tó ṣẹlẹ̀ tí mo lọ àwọn aago léńjà ní secretariat Ìbàdàn Fúlàní ń wọnú oko èèyàn wọ́n fi màálù jẹ oko wọ́n wá ẹni ẹlẹ́ni fín oko ó da ganmọ́lé sínú oko rẹ̀ àwọn èèyàn máa ń fín oko tí wọ́n bá gbin nǹkan wọ́n ó fín oko màálù Fúlàní wá jẹ oko tí wọ́n fín ó bá kú wọ́n sì kó àwọn bàbá ẹ̀ tì mọ́lé ìtọ́ wá jẹ́ ìyàlẹ́nu jù tó jọjú jù ní wípé ẹ̀gbọ́n kábíyèsí ìlú Ìlọ́ra Ìlọ́bẹ̀ ilé yẹn àtàbúrò kábíyèsí àtìyàwó àbúrò kábíyèsí ni wọ́n jọ kó sátìmọ́lé ọba àlùnú wọ́n jọ kó sátìmọ́lé lọ́dọ̀ wa ńlẹ̀ Yorùbá òfin ní ẹnìkan ọkọjọ́ òfin ẹ ti ya wèrè ẹ̀yin wèrè ẹ ti ya wèrè àtòfin yín tẹ́nìkan ọjọ́ kọjá rẹ̀ wọ́n tó tán náà wá padà wọ́n tó pa ọ́n ẹ ti ya wèrè pẹ̀lú òfin yín ìwà táwọn Fúlàní ń wù ní torí tó bá ṣe pé ó bá ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá ojú ẹsẹ̀ ni wọ́n ó ti gbé àwọn bàbá wa wọ́n ó gbé àwọn ìyá wa ẹnìkan ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ níyà ńláńlá tí wọ́n fi ń jà bàbá wa àti ìyá wa. Ìgbòho wá dìde mo fẹ́ gba àwọn èèyàn mi sílẹ̀ láriwo tí Ìgbòho ń pa àwọn èèyàn rẹ̀ náà sì lọ bá pé Ìgbòho gbà wá sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá. At the end of the day ó ń lọ ó darapọ̀ mọ́ Yoruba Nation ẹ mọ̀ pé nílé náà alábọ̀dé ń bẹ àwọn kẹ́ni mọ́mọ́ ní ń bẹ nínú àwọn èèyàn wa alábọ̀dé ọmọ Yorùbá inú wọn èyí dùn sí nǹkan rẹ̀ inú wọn èyí dùn sí nǹkan rẹ̀ gbogbo oríyìn tí Ìgbòho ń gbà ìbànújẹ́ ńlá ní jẹ́ fún wọn gbogbo bí Ìgbòho ṣe ń lọ títọ́ bá ti joyè tí wọ́n ń kó kìkì rẹ̀ inú wọn ti ń bàjẹ́ inú àwọn tá a jẹjọ́ ń pera wa lọ́mọ Yorùbá náà ni inú àwọn tá a jọ ń pera wa lọ́mọ Yorùbá. Because àwa dá nífẹ̀ẹ́ Ìgbòho nígbà náà à ń ṣètò à ń ṣàtìlẹ́yìn adẹ̀ ń pariwo àwọn Fúlàní ò rí báyìí àwọn Fúlàní ò rí báyìí báwọn èèyàn wọ ò gbọ́ ìlú ọ̀fà tó ṣe wípé a ti mọ̀ pé Ìgbòho ti dé látọ̀sẹ̀ tó lọ
gbogbo bá a ṣe ń ṣètò tá à ń ṣe àwọn nǹkan míì òrèwé máa ń sọ wípé ariwo kọ́ ni nǹkan. Ẹlòmíì ó ti sáré bọ́ sórí social media, Ìgbòho ti dé, kinní kan ti dé. Inú mi dùn, Ìgbòho náà ti mọ ìlànà, ó sì ti mọ àwọn èèyàn wa. Wọn ò lè DSS ní àtọlọ́pàá àti ìgbani, wọn ò kàn lè wá kọlu lé Ìgbòho bí wọ́n ṣe kọlu Ìgbòho kí wọ́n ṣe pààyàn bẹ́ẹ̀ láyé ìjọba Buhari tí ó bá lọ́wọ́ àwọn alábọ̀dé èèyàn wa nínú. Ẹni yòówù kó jẹ́ nínú àwọn tó ń ṣèjọba ní àtàràlú ni yóò lọ́wọ́ alábọ̀dé inú. Ó máa lọ́wọ́ alábọ̀dé inú. Nínú nígbà òjò àbáàna tàfi wá post ẹ̀ pé Ìgbòho ń lọ sí Ọ̀yọ́, àmọ́ àbítọ́ Ìgbòho bá tó kúrò lọ́yọ̀ọ́ ó ń lọ sí ọ̀dọ̀ kábíyèsí ọba Olúgbọ́n. Gbẹ̀ngbà ti rí pé gbogbo ètò ti tò, ọ̀nà ti dá, ló wá já ẹ̀ṣẹ̀ wá post ẹ̀ ní àná nígbà rí pé Ìgbòho ti wà lọ́yọ̀ọ́ ló wá post ẹ̀. Àkọ́kọ́ mo adúpẹ́ lọ́wọ́ kábíyèsí kú bàbá yèyé Aláàfin ọba Akeem Abímbọ́lá Òwòadé Ẹlẹ́wùẹ̀tù, adúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Olúgbọ́n. Ṣẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń bẹ, èmi máa ń sọ, ọ̀pọ̀lọpọ̀ ọba míì wọ́n lọ síwájú ààrẹ, ní tí wọ́n fẹ́ jẹ ni wọ́n bá lọ, wọn ò bọ́rọ̀ lẹ Yorùbá lọ. Ẹjá wò láti ìgbà tọ́rọ̀ Ìgbòho ti ṣẹlẹ̀ kò sí tí wọ́n torí ẹ̀ gbógun ti Ìgbòho, torí pé ó ń jà fúnra rẹ̀. Ẹ má fìyà jà àwọn èèyàn mi, ẹ má pa àwọn èèyàn mi mọ́. Èyí tẹ́ fìyà jà àwọn èèyàn mi tó ni wọ́n torí ẹ̀ gbógun ti Ìgbòho sá. So ká wá gbọ́ pé láti ìgbà wọn àwárí kankan nínú àwọn bàbá wa tí wọ́n lè rí yanjú. Ẹ̀yin tẹ́ wá jẹ́yìn ọba wa lè pè pàdé, torí pé ìpàdé lè tá a pè lórí ọ̀rọ̀ Ìgbòho ni. A sì fẹnu ẹ̀ jóná, a forí ẹ̀ tì síbì kan. Àwa lè rí ṣe. Yorùbá ní àìlé ọmọ burúkú fẹ́ kù pa. Àìlé ọmọ burúkú fẹ́ kù. Ní tí a bá ń ṣe ní kọ̀rọ̀, ayé ò fẹ́ rí bí kò sí ní tá a gbé gbangba ṣe. Ní tá a bá wá ṣe ní kọ̀rọ̀, nígbà tó bá wá jáde sí gbangba, tá a bá wá rí pé lágbájá yìí gbìyànjú, ẹni aláṣeyọrí ni Yorùbá ó yìn. Ẹ rí pé nígbà tí ikú bàbá yèyé dé, tí wọ́n lọ sọ́dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ̀ẹ̀mẹ́ta nínú ọ̀rọ̀ ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ní ọ̀rọ̀ Yoruba Nation jáde. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ dẹ̀ rí pé nígbà tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà ń ṣe campaign níbi tí wọ́n ti fún gómìnà wa Dàpọ̀ Abíọ́dún ní oyè, wọ́n tó ti foyè míì kún báyìí, eléyìí of Ogun State. Nígbà wọ́n wá sí ọ̀dọ̀ Àwùjalẹ̀ ní ọjọ́ Àìkú, wọ́n wá kí gbogbo ilẹ̀ Ìjẹ̀bú fún ti bàbá wa Àwùjalẹ̀, wọ́n tó wá fi oyè míì kún fún gómìnà wa Dàpọ̀ Abíọ́dún, ọ̀kan lọ́mọ eléyìí of Ogun State, wọ́n tó ti fọ̀kan lọ́mọ kún fún un. Ẹ rí i pé nígbà tí wọ́n wà l'Abẹ́òkúta ń gba ọ̀rọ̀ campaign ṣẹlẹ̀, ibi tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ń bá Buhari wípé ó dẹ̀ ṣokún lórí tẹlifíṣàn kí wọ́n tó fún un ní búrẹ́dì pé gbà kí ni pọ̀ lẹ́kùn tá ń gba búrẹ́dì lọ́wọ́ rẹ̀. Wọ́n mẹ́ṣàn pé bóò ni ìyàwó ṣe ní jẹ orílẹ̀-èdè Yorùbá nínú agreement, nínú ìlànà tí ń bẹ lọ́dọ̀ àwọn òyìnbó. Nation ni òyìnbó kọ fúnlẹ̀ Yorùbá, country ilẹ̀ Yorùbá nation ni, torí pé unity yẹn pọ̀ nínú gbogbo ẹ̀yà tí ń bẹ ní Nàìjíríà. Àwa nìkan ládàá yanjú, gbogbo ìtàn wa so mọ́bì kan, ọ̀rọ̀ wa yẹra wa, èdè wa wọnú ara wa, ìṣe wa gbéra wa. Ikú bàbá yèyé lọ gbà wọn lọ kí ààrẹ Buhari, ààrẹ mọ ọ̀fọ̀ríjìnà ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bẹ́ẹ̀ ládẹ mọ ẹni tí kábíyèsí Olúgbọ́n ìlàkàkà rẹ̀ nílẹ̀ Yorùbá lórí bílẹ̀ Yorùbá ó ṣe dáa tálàáfíà wà. Kábíyèsí súnmọ́ ìjọba púpọ̀,
ó so mọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu púpọ̀. Kò sẹ́ni tó pé láyé, kò sẹ́ni tó pé. Ìlú tí ọ̀rọ̀ ọlọ́lọ́ba bá dé tó rọ́pọ̀lọpọ̀ nǹkan mìíràn la máa gbọ́ láàrin ara wọn bẹ́ẹ̀. Ìlú tí ọ̀rọ̀ ọlọ́lọ́ba àbọ̀rọ̀ òye àbí gbogbo ẹ̀ bá wà yóò máa rí bẹ́ẹ̀. Ọ̀bẹ tẹ́yìn bá ṣe tó bá dà àwọ̀ ọ̀ṣọ́, tẹ́yìn bá ṣe ń tí ọ̀dà á pè sákìyèsí. Tẹ́ bá wá wo ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúgbọ́n sọ lánàá nígbà tí Ìgbòho lọ kí kábíyèsí Olúgbọ́n, lára ọ̀rọ̀ tí wọ́n sọ pé Sunday Ìgbòho yìí ṣe ọ̀daràn, kábíyèsí Olúgbọ́n sọ yàyàyàyàyà Sunday Ìgbòho yìí ṣe ọ̀daràn. Wọ́n wá pe gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún, Olúṣèyí Mákindé àti gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ Sunday, látòrí ọ̀kan lọ́mọ eléyìí of Ogun State gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ń jẹ́ olórí gbogbo àwọn gómìnà nílẹ̀ Yorùbá, ẹ dìde sọ̀rọ̀ Ìgbòho àtẹ̀yìn lọ́balọ́ba. Ìgbòho wà nílé báyìí, wíwálé tó wálé náà yíyọ wálé ni o. La fi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ àti kábíyèsí Olúgbọ́n tí wọ́n ti Sunday Ìgbòho lẹ́yìn pé máa bọ̀, àṣà ò lè wọlé gbé ẹyẹlé. Bàbá yanjú ọ̀rọ̀ rẹ̀ náà ọ̀ wà lélé náà láti yanjú rẹ̀, ọmọ wa ní bẹ́ńbẹ́. Ẹ sì rí i pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí pásítọ̀ Túndé Bákàrè jáde lọ́sẹ̀ tó lọ, ẹni Buhari ọmọ sí o bí wọ́n ṣe kọlu ilé Sunday Ìgbòho. Sunday Ìgbòho wà lọ́dọ̀ kábíyèsí Olúgbọ́n lánàá, wọ́n yọ orúkọ mi kúrò nínú ẹni tíjọba ń wá. Ó fẹ́ gba passport ní Germany, wọ́n lé wọn ò fún, wọ́n ní ìjọba kọ orúkọ rẹ̀ sára wanted. Pásítọ̀ Túndé Bákàrè sì ní Buhari ọmọ ń parẹ̀. Àsùnwọ̀n ilé ìfowópamọ́ Sunday Ìgbòho wọ́n gbẹ́sẹ̀ lé lẹ́ni tó níyàwó tó lọ́mọ tó lẹ́bí tó ní ìyá ńgbà yẹn tó lára, wọ́n gbẹ́sẹ̀ lé. Kòtẹ́rù tí ń sunlé ilé rẹ̀, kòtẹ́rù tí ń sunlé ẹ̀, ẹ̀sìn ní Buhari ọmọ ń parẹ̀. Lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀, èmi ò tí ì gbà àbí tá a bá ṣèwádìí. Wọ́n ní Fúlàní ni pásítọ̀ Túndé Bákàrè pé ìyá rẹ̀ lọ́mọ Sódẹ́kẹ́, pé kìí ṣe ìjọmọ Sódẹ́kẹ́ pásítọ̀ Túndé Bákàrè, pé nídìí ìyá ni pé kìí ṣe nídìí bàbá. Ẹ rí i pé bí ọdún bíi mélòó ni mo ti ń wá láti bá bàbá yìí ṣe interview káàráyè. Kìí ṣe pé pásítọ̀ Túndé Bákàrè ni ò fún aláyè o, àwọn tó súnmọ́ wọn ni ò ṣiṣẹ́ yẹn o. Èmi èyí sì lọ́ọ́ mọ dọ̀bálẹ̀ kiri pé mo fẹ́ ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún yẹn, mi ṣe ẹbí ẹ̀mejì mo ti lọ tá a ṣàfihàn ilé yẹn, ipa tí pásítọ̀ Túndé Bákàrè kó nínú ilé Sódẹ́kẹ́ pé kó má bàa bàjẹ́ gbogbo ẹ̀ láṣẹ àfihàn. Ìmọ̀ǹgbà wa ń gbọ́ táwọn kan wá ń gbé nísìnyí pé pásítọ̀ Túndé Bákàrè pé Fúlàní ni bàbá rẹ̀, pé nídìí ìyá ló ti jọ́ ọmọ Sódẹ́kẹ́. Wọ́n nítorí ẹ̀ ló fi ń sọ̀rọ̀ tó fi ń sáìdì Buhari ni Buhari fi láìkì ẹ̀ gan dáwọn Fúlàní bí wọ́n ṣe máa ń ṣe ni. Èmi ò rí pásítọ̀ Túndé Bákàrè gẹ́gẹ́ bí Fúlàní, àmọ́ tí wádìí mi ìbá wá jáde á sọ, tí wádìí mi ìbá jáde á sọ, báwọn tó ń sọ àlebó ṣe ń wù. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu wa tó ṣe pé tẹ́ bá ti ní ẹlòmíì ti bá ń wù alábọ̀dé, á mọ̀ ní gẹ́gẹ́ bíi pé alábọ̀dé lélẹ̀, á mọ̀ nípa alábọ̀dé lélẹ̀. Nígbà tí pásítọ̀ Túndé Bákàrè sọ̀rọ̀ yìí pé Buhari ọmọ ń pa rẹ̀, ọ̀dà ìyàwó ní Buhari fi jẹ àwọn DSS tó lọ kọlu ilé Sunday Ìgbòho. Pẹ̀lú òyìnbó ló ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tí kò sí, kí èsè ru orílẹ̀‐èdè tiwa tí ò sófin, ó ṣe pé ẹni tí ọba ní dá tí ò ní gòlò fi ń ṣiṣẹ́ fún. Àgbàtàdíwó bá pọ̀ lórí àwọn tó já lágbára lòfin lè ṣiṣẹ́ láwọn náà lórí. Wọ́n ó ti gbé ẹnìkan náà àwọn DSS yóò ti jìyà, yóò ti ọkọ̀ kọ̀wé fipò rẹ̀ lẹ̀. Ta ni wọ́n fìyà jẹ ńgbà náà? Buhari ọmọ ń parẹ̀, wọ́n sì gbé ẹsẹ̀ lé àpọ̀n ilé ìsùnwọ̀n rẹ̀. So kí wàá ní
ìyẹn tí pásítọ̀ tó dé bá kalẹ̀ ló ń lọ bá Buhari sọ ńgbà náà kò ní mí nì bàbá yẹn kàn ń tàn aráàlú ni àwọn ò sì kú lórí àgọ́ ẹni ẹ̀yìn ẹ̀fẹ́ rí Buhari mọ́ Buhari wá ránṣẹ́ pè yìí ṣùgbọ́n wọn wá ránṣẹ́ pè yìí o ẹ̀pẹ́ wọ́n tún ní Buratai ni wọ́n mọ̀ tó ní kọ́ dọdẹ Sunday Igboho lọ sí Kútọ́nù ìní wọ́n ní kọ́ dẹdẹ Sunday Igboho lọ sí Kútọ́nù tí wọ́n fojú Sunday Igboho rí ń bẹ̀ ìgbà tí gbogbo ọba dìde tí gbogbo ọmọ Yorùbá dìde táwọn alágbára dìde káàkiri àgbáyé ọmọ àmọ́ rí pa pé ẹ bá Buhari ṣe mítìn lóòótọ́ Buhari wá ní wọ́n fi Igboho lẹ̀ àrípa rẹ̀ wọn ò sì gbẹ́sẹ̀ kó ń bẹ àsùnwọ̀n rẹ̀ ẹ sì ní Buhari ọ̀mọ̀ ń pa rẹ̀ ó sì láàrẹ̀ tó sì lè pàṣẹ. ẹ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń bẹ tá à ń ṣe tí ò dáa tí ò dáa. a wá dúpẹ́ o lọ́wọ́ bàbá wa kábíyèsí Olúgbọ́n Sáàkín a dúpẹ́ gidi gan ni pẹ̀lú bàbá sọ pé kì í Sunday Igboho ṣe ọ̀daràn ilẹ̀ Yorùbá ló ń jà fún a wá pe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba wa ẹ̀yin bàbá wa ńlẹ̀ Yorùbá ẹ dìde ẹ sowọ́pọ̀ ẹ pé síbi tẹ́ ń pé sí ẹ̀yin bàbá wa ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá ẹ sowọ́pọ̀ ẹ̀yin ìjòyè nílẹ̀ Yorùbá ẹ sowọ́pọ̀ ẹ̀yin alágbára ńlẹ̀ Yorùbá ẹ sowọ́pọ̀ ẹ dìde sọ̀rọ̀ Igboho gbogbo ẹ̀yin lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá. Aláàfin ikú bàbá yèyé ọba Abímbọ́lá Ọ̀wádé ó ti gbégbèsè gbé Aláàfin Olúgbọ́n sì ti gbà á àwa fẹ́ máa wo ẹ̀yin ọba yòókù ẹ̀yin bàbá wa yòókù bó o lẹ́sẹ̀ a fẹ́ máa wá rí kẹ́yìn náà máa pè máa bọ̀ wá kí mi à ń bẹ lẹ́yìn rẹ̀ kí gbogbo yín wá ṣèpàdé kẹ́ ẹ sì kọ ìwé ẹ fi ṣọwọ́ sí Tinubu inú àká orúkọ burúkú tí wọ́n fi orúkọ Sunday Igboho sí kí wọ́n yọ kú ẹgbẹ́sẹ̀ kò ń bẹ àsùnwọ̀n orí owó rẹ̀ torí wípé ojoojúmọ́ làwọn Fúlàní sì ń pa wá ẹni tí gbogbo Yorùbá sì fọkànbalẹ̀ yìí pé tó bá dé ètò ààbò yóò ṣe ní jìnnìjìnnì ìjayà orúkọ kan tí ń dẹ́rù bẹgbẹ̀rún Fúlàní ẹ̀bẹ̀ ẹgbọ́n tí wọ́n lé kó gángan sọ tí mo bá gbọ́ orúkọ Sunday Igboho jìnnìjìnnì a sì gbàgbé ẹ̀yà mi a sì tó já ọkàn rẹ̀ ò ní balẹ̀ náà ní láṣẹ Ọlọ́run ọkàn ọ̀daràn á máa balẹ̀ ọkàn ọ̀daràn ká máa balẹ̀ ẹnìkan tó lè ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá tí ó sì ní gbàbọ̀dè tó ṣe pé ibi tí bá ń lọ ní lọ kì í sẹ́ńtẹ́rẹ́sẹ̀ máa sọ pé ẹ fún mi níye owó báyìí ẹ fún mi níye ọkọ̀ báyìí ẹ fún mi níye ilẹ̀ báyìí kó tó ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá kọ́ ni Sunday Igboho. ìkòkò rẹ̀ ti lómi nínú tẹ́lẹ̀ kójú tó rọ̀ sí tá a bá gbétò ààbò ní lọ́wọ́ nípa àwọn inúgbó ilẹ̀ Yorùbá àwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tí wọ́n rẹ́dì láti sọ́pọ́ọ̀tì Igboho láìpẹ́ yìí níbi oṣù mélòó kan à ń ṣiṣẹ́ lórí pé ètò ààbò báwọn Fúlàní ò sí ní mọ́ ẹ̀dá àwọn àgbẹ̀ lórí àmúlòkó ètò jẹ́ fàsẹ́yìn nígbà mo tọwọ́ bọ̀ mo rí pé ìkà làwọn èèyàn wà àwọn tá a rò pé lórí náà wọ́n fìyà jẹ wá gbogbo màálù tí ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní àwọn èèyàn wa wọ́n kó fún wọn àwọn náà wọ́n sì ń ṣàtìlẹ́yìn fún wọn ẹ bá sì wá fẹ́ ṣe ètò ààbò náà àwọn wọ̀nyí náà ni wọ́n sì tún wà ń bẹ̀ wọ́n wà ní ètò ààbò ọ̀hún àwọn tí wọ́n fìyà jẹ wá iná wọn wà ní ètò ààbò bó o ní ibi tá a sin bàbá afọ́jú sí bó o lálejò tó wá fòru wọ̀ lóòsè ni wàá máa júwe rẹ̀ gbẹ̀sẹ̀ bíbí ìlẹ́sìn sí láyé kámẹ́rà ìdíwé bá tiẹ̀ sí ń sin ni wọ́n ó ti tẹ kámẹ́rà wọ́n mọ̀ ní sòtìrì o torí gbà tó bá ń bọ̀ jẹ́ kó rí ìrí ó pé ibi tá a sin sí ni o ọ̀pọ̀lọpọ̀ kan ń bẹ tí ìbá ṣe pé ẹni tó bá nífẹ̀ẹ́ ìran rẹ̀
alábọ̀dé pọ̀ nílẹ̀ Yorùbá gan-an. Àwọn Mr and Mrs alábọ̀dé wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá. Àwọn ẹlẹ́sì pọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá Nation. Àwọn ni wọ́n sì máa pariwo wáyé pé ibìkan báyìí ni wọ́n ibìkan ló ṣẹlẹ̀ sí. Wọ́n pa odidi ọba méjì. Nǹkan kan ò torí ẹ̀ ṣẹlẹ̀ tó ṣe flagging ni àbí òkè òjò ń rọ̀. Ìnìyẹn. Ṣé Yorùbá kan lè dán wò káwọn ọmọ Yorùbá kan kí wọ́n kàn ṣe wàhálà kan kọ́mọ jẹ ọba kọ́mọ jẹ joyè kí wọ́n pa ọmọ Fúlàní kàbọ̀ ọmọ Haúsá kan nílẹ̀ Haúsá gbogbo Yorùbá tí bá ń bẹ lágbègbè ibẹ̀ dáná. Sáwá kí sasara bàgbó lẹ́kìtì lásìgbà náà. Sáà kí sasara bàgbó àwọn Fúlàní tó ń bẹ́nu gbé Èkìtì dọ́là náà ni. Wọ́n bẹ́nu gbó ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n bẹ́ ní tìpínlẹ̀ Ọ̀yọ́. Kò sí nǹkan míì tó jó orí bẹ́ẹ̀ àwọn alábọ̀dé àárín wa ni. A sì ń kí ọ̀rọ̀ òṣèlú bọ̀ tá a bá ní pé kínní tó bá dìgbà election ó mà ṣe o. Ẹ kú oúnjọba ẹ ráre kàn ayé yín ni tẹ́ ẹ bá ṣọ́ra. Èyí ò ní dalẹ̀ Yorùbá kátùbọ̀tán rẹ̀ ọ̀dà. Èyí ò ní dalẹ̀ Yorùbá kátùbọ̀tán rẹ̀ ọ̀dà. Náà gbogbo wa la gbọ́. Bùbá Galadima tó sọ lọ́sẹ̀ tó lọ ó láwọn mọ̀ọ́mọ̀ gbé Buhari wọlé nígbà táwọn rí pé Yorùbá fẹ́ gba Ìlọrin ṣẹ̀gbọ́n kan nílẹ̀ Yorùbá gbogbo òlù tó yí Ìlọrin ká ilẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n mọ̀ọ́mọ̀ fi Ìlọrin bẹ̀ láti lè jẹ́ kó jẹ́ àmì tí bá ń lọ nílẹ̀ Yorùbá lẹ́yìn náà bá sì ti fẹ́ ṣèpàdé ẹ bá mú lára wọn wọ́n mọ ní Yorùbá làwọn náà ẹ mú mọ́ ẹ wo rábítà lẹ̀ Yorùbá ìpàdé alálàáfà tá à ń ṣe àwọn wo ló fẹ́ dàrú wọ́n mọ̀ ṣe rábítà wọ́n mọ̀ láwọn èsè Yorùbá Ìlọrin làwọn tẹ́ bá sì ń bọ̀ wọ́n láwọn bá ẹnìkan wá gbogbo àwọn Fúlàní ni wọ́n tẹ̀lé wá gbogbo ń tẹ́ ẹ bá sọ ń bẹ̀bẹ̀ náà wọ́n ó ti gbé ẹ̀jẹ̀ ọmọ ọkọ ti dàpọ̀ mọ́ máa lè ẹ̀jẹ̀ ọmọ àlè ti dàpọ̀ mọ́ ọmọ ọkọ ìdínà ti Muslim nú ẹ wá wo tàwọn Yíbò ẹ lọ sí Oǹdó gbogbo àwọn tó kúnnú àwọn kárùn lóǹdó ní Èkó àwọn Yíbò ló kún bẹ́ẹ̀ àwọn Christian náà lójú wọn ọmọ ìyá àwọn làwọn Christian brother Christian sister ìní bẹ́ẹ̀ náà ni ti mùsùlùmí ọmọ ìyá àwọn làwọn Fúlàní làwọn ará Ìlọrin Fúlàní Ìlọrin náà òṣì ìlà wa ń ṣe tílẹ̀ fi súnmọ́ wa lọ́wọ́ ibi tá a bá ti ń jókòó nínú àwọn tó sì ń darí ìlú àwọn ẹlẹ́sìn bẹ́ẹ̀nbẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn Christian ń bẹ lọ́dọ̀ àwọn Muslim ibi tá a ti mórí bọ́ ńlọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe kò sí àmúlùmọ́là àwọn tọ́jọ́ ọmọ ìlú ni tọ́jọ́ ọmọ Yorùbá ni ibẹ̀ nìkan la ti mórí bọ́ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe tí ò sàmúlùmọ́là àwọn alábọ́dé ò sí láàrin wọn tọ́wọ́ wá di pé ká wá ṣe papọ̀ ìbàlẹ́wà máa ní pé lè bá àwọn olórìṣà jókòó lè bá àwọn ẹlẹ́bọ jókòó ìyí táyì ti ṣe ń jẹ́ bọ́lọ̀ ẹ̀yìn gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ni ẹ̀ ń mú àwọn ọ̀tá wa mọ́ pàdé gbogbo tá a bá sì sọ ojú ẹsẹ̀ ni ó lu wọn láwọn ò fẹ́ ká gba Ìlọrin kúrò lọ́wọ́ àwọn èmi ẹ̀ sì lọ gbé Muhammadu Buhari wá wọ́n sì gbé Buhari dé wọ́n sì gbàjọba lọ́wọ́ rẹ̀ àwọn Fúlàní náà ni wọ́n sì ṣèjọba ẹ̀wọ̀n tí wọ́n ṣe ńlá ní ìtàn lẹ́dọ̀ ní kíní ti wá débẹ̀ Tinubu ti débẹ̀ láti ọdún mélòó ó ti lé lọ́dún méjì báyìí ẹ bá ń bi wọ́n láyé ìgbà àwọn Fúlàní àwa mọ̀ bí Fúlàní ó ṣe jókòó ní tí ó sì máa pe àwọn èèyàn wọn l'Ábùjá tí wọ́n sì máa dá wọn lóhùn èwo làwa ní nọ́mbà yín lọ́wọ́ nínú yín èwo la ní nọ́mbà yín lọ́wọ́ látòrí ẹgbẹ́ tó kun àbí ẹgbẹ́ tó lẹ ẹgbẹ́ tó sàlẹ̀ ẹ̀ pè èwo la ní nọ́mbà yín lọ́wọ́ èwo la ní nọ́mbà yín lọ́wọ́ níjọ ẹgbẹ́ tó kun ti di ọ̀gá àgbà pátápátá iléeṣẹ́ ọlọ́pàá ẹ bá ń béèrè só ti yípo gbogbo ilẹ̀ Yorùbá ìyà tí ń jà àwọn ọlọ́pàá káàkiri só ti mójútó gbogbo ibi tá a ti láwọn Fúlàní ṣọṣẹ́ sọ wá bẹ́ẹ̀
kí ni iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? tá a bá ní yín lókè ká máa rí yín náà ní kínú owó máa dùn, bá a bá sì rí yín Ọlọ́run ò ní rí yín, á sì fèpè sí yín, àtúbọ̀tán yín ò ní dá tọ̀tán. tí ẹ mọ gbogbo àwọn ministers, tí ẹ mọ gbogbo àwọn èèkàn l'Àbújá nígbà àwọn Fúlàní bẹ́ńbẹ́ táwọn Yíbò ń bá wọn ṣe, tí wọ́n fi Emefiele sí Central Bank, gbogbo àwọn Yíbò gbogbo ilẹ̀ wọn ti rà tán lẹ́kọ̀ọ́, nìbàdàn, lọ́ṣogbo, lábẹ́òkúta, ní Èkìtì, ládó ni, ní Àkúrẹ́ ni, gbogbo major road. ẹ̀yin débẹ̀ ọmọ Yorùbá wo lẹ́ empower? nígbà tẹ́ ẹ bá máa bọ̀ ọ̀kadà kọ́lẹ̀ ń kó fáwọn ọmọ wa, ẹ̀ tẹ́ ẹ lérò ọ̀kadà mọ́ ní ìsọ̀kadà náà ti wọ́n, machine kọ́lẹ̀ ń rà. ọgbọ́n èèyàn wo lẹ gbówó gidi fún kún ó fi ṣe iléeṣẹ́? ẹ máa kówó ẹ tó wá tan AC sínú owó. gbogbo ya ti ń jẹ ọmọ Yorùbá ni. bàbá wo Olúgbọ́n wá sọ̀rọ̀ kan lánàá, wíwọlé ààrẹ síwájú Bọ́lá Ahmed Tinubu, ariwo Yoruba Nation kún. mo gbóṣùbà làǹdẹ̀ fún bàbá wọn, ìwọ Sunday kópa ń bẹ̀. kí ló fà á? nígbà gbogbo ọmọ Yorùbá ń yarí pé bí ẹ̀rí pé ń gbà yẹn nǹkan mẹ́ta lèmi dúró lé lórí. alákọ̀ọ́kọ́, kí ọmọ Yorùbá ó di ààrẹ. ẹlẹ́ẹ̀kejì, tí ọmọ Yorùbá bá dá ààrẹ, báwo la ṣe padà sí regional system. ẹ̀ẹ̀kẹta láwa máa sọ̀rọ̀ bá a ṣe lọ ìtẹ̀lógún jíjà. ọwọ́ Fúlàní ní Nàìjíríà àmì wà, ọwọ́ Fúlàní ní Nàìjíríà àmì wà. tá a bá padà sí regional system, tá a ní regional police tiwa, tá a ní gbogbo ẹ̀, àwọn àbọ̀dé ológun wa àtàwọn ọmọ wa tọ́jú ológun ni wọ́n á withdraw tí wọ́n wá di ọlọ́pàá. tá a láwọn mọ̀pó, àwọn ni wọ́n wà special. ìjọ tí wèrè bá kọ wèrè, ọlọ́pàá wọn rò páwọn bá jà, wọn ò ní mọ̀ pé ológun làwọn jọ ń bára wọn pò. ṣùgbọ́n díẹ̀díẹ̀ ní nǹkan bó o láṣẹ ṣe tàwọn alábọ̀dé àárín wa ẹ̀. mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá Olúgbọ́n, wọ́n sọ lánàá wípé wíwọlé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ti Sunday Igboho gan kún, ti Yoruba Nation kún. torí gbogbo àwọn Fúlàní ti rí pé bí kinní Yorùbá bọ́ sọ́wọ́ Yorùbá wàhálà ó ṣẹlẹ̀ o. kò sì sígbà tí mọ́kú ò ní kú, kò sígbà tí mọ́kú ò ní kú. ṣẹ́gbọ́n kan ọlọ́tẹ̀ ní ewo labí kúnlé, ó ní ọ̀kadà, ẹ̀rọ ìlọ́ta, clipper, àwọn nǹkan tí ń rà fáwọn èèyàn ló, dráyà, àwọn nǹkan tí ń rà fáwọn èèyàn ló. dáradá ẹ lọ wo gbogbo skul rí dáradá. chájà fóònù lásán, fóònù káàtì ẹ̀ máa pòdúsì chájà fóònù lè ṣe. ẹ lọ wo ibi táwọn ọmọ ti ń kàwé, ibì kan bẹ lọ́dọ̀ wa ní skul nídò, primary school kan ti ń bẹ nídò nìyẹn, wọn ò ní toilet. I'm telling you the truth, wọn ò ní toilet primary school. gbogbo àwọn òbí wọ́n wá ń pera wọn, àwọn PTA wọ́n fẹ́ kọ́ toilet. iléèwé táwọn ọmọ ń lọ nítorí Ọlọ́run, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ ìjọba lónìí o, government school náà làwọn náà lọ o, wọn ò ní toilet. wọ́n wá pè pàdé òbí, tẹ́ bá dẹ̀ rí ọmọ tó ń bẹ ní school yẹn wọ́n lé ní 600. àwọn ọmọ tó ń bẹ ní school yẹn lé ní 600, wọn ò ní toilet. Ìdó ni o, primary school ti ń bẹ nílùú Ìdó gangan, government school. mo fi Ọlọ́run bá búra, gómìnà wa ilẹ̀ yìí náà ń gbọ́ yìí, chairman local government, èmi ò fi lè blame chairman local government jù, àfi tí wọ́n bá mówó ara rẹ̀ tí wọ́n lọ bá wọn fi ṣe. owó oúnjẹ wọ́n ń fáwọn chairman local government. ìdí gómìnà wa ń gbọ́ yìí, commissioner of education ilẹ̀ ń gbọ́ yìí, commissioner of health àbí ilẹ̀ ń gbọ́ yìí. Ìdó mo ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ mi láti lọ ṣe fídíò rẹ̀ kí n fi aráàlú, ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀ lómi ìjẹ́bà mẹ́rin kí ló fẹ́ bà mí lẹ́rù, ẹ̀sẹ̀ máa ń pariwo ni. torí jọ́ta bá ń fi gbogbo ọ̀nà sẹ́yìn hàn, tá à ń fi ọ̀nà gbá hàn, ẹ̀mí pariwo. jọ́ta bá wá fi ibi tó bá kù díẹ̀ kíjọba ó lè rí kí wọ́n lè ṣe lẹ́ẹ̀ pariwo. kúrò ní tọ́lẹ́tì, a ní federal honourable tó ṣe pé ìbò Oǹdó ló gbé wọlé, a ní state honourable ìbò Ògbó ló gbé wọlé. Sàràfàdín Àlì òun ni sẹ́nétọ̀ wa, ìbò Oǹdó ni ló gbé wọlé.
ààrẹ Bọ́lá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìbò sẹ́yìn nínú 33 local government a ní ní Ọ̀yọ́ state ìbò sẹ́yìn ló ju ti Ìdó lọ. Ìdó ló tẹ̀lé ìbò tó gbé ààrẹ wọlé nípínlẹ̀ Ọ̀yọ́. tí wọ́n bá dẹ̀ ń dìbò ìbò Ìdó náà ni máa ń gbé ẹjọ́ bá wọlé. Ìdó náà ni primary school wọn tó jẹ́bi tí ìpele ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ìní ò nílé ìyàgbẹ́ ilé ìga ìní ò ní. I'm telling you àwọn tí wọ́n pè àwọn tó jẹ́ PTA wọ́n pera wọn bó làwọn ó ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ń bẹ́ńbẹ́ ẹ mọ̀ ìyẹn mélòó tọ́lọ́run tó rí jájẹ ní mọ́mọ́ lọ sí iléèwé ìjọba nítorí wàá fọ́nì ni pé over 600 làwọn ọmọ tí wọ́n ti ní níléèwé wọn ò sì ní tọ́lẹ̀tì. àmọ́ wá ń sọ ńdọ́ tí mo wá gbọ́rọ̀ yẹn pé àpótí ẹ̀sẹ̀ yọ kan tọ́lẹ̀tì kan fún ọmọ tó ń lọ bí 600 tó lé ní 600. tẹ̀bí classroom láti sọ pé kò dáa bet àti ẹ̀ wá ní wo ti ẹ̀tì àwọn ọmọ ẹ̀. I'm telling you Ìdó local government ní ìlú Ìdó gangan primary school ti ń bẹ nínú Ìdó gangan ni o primary school ti ń bẹ nínú Ìdó gangan ni tí gbogbo ẹ̀ ní gómìnà ó rí tábà bẹ́rẹ̀ wí ká bẹ́rẹ̀ wí ṣùgbọ́n èyí tí wọ́n fi bẹ̀ ńkọ́ commission of health ńkọ́ commission of education ńkọ́ alákòóso ètò ìlera alákòóso ètò ẹ̀kọ́ kí ni iṣẹ́ ti yín ìgbìmọ̀ tó ń mójútó léèwé kí ni iṣẹ́ yín kódà orí burúkú lẹ fi ń ṣayọ̀ yìí I'm telling you orí burúkú lẹ fi ń ṣayọ̀ yìí. àwọn ọ̀gá iléèwé ò lè ṣe àwọn tíṣà ò lè ṣe ibi tí wọ́n bá tún ti fẹ́ dán wò wàhálà ni ìjọba kẹsùn sí wọn lọ́rùn ni àwọn òbí tó wá jẹ́ tí ń ṣe PTA àwọn wọn fẹ́ làkàkàkàkàkà èèyàn mélòó ó kéré jù ẹ wo tọ́lẹ̀tọ̀ yẹ kó wà ń bẹ̀ yẹn bí ojú sí wàhálà tó láyé kò tí ì wáyé wa pé yàrá ìkẹ́kọ̀ọ́ kan classroom kan ó kéré jù iye ọmọ tó bá ń bẹ̀ ń bẹ̀ ni ó dìtàmì iye tọ́lẹ̀tì tá a fi síbẹ̀ báyìí bá a sì gbọ́dọ̀ máa kọ́lé ìwé classroom kan ni o bóyá tọ́lẹ̀tì 4 ni o 5 ni ó máa wà lára rẹ̀ fáwọn ọmọ ṣe àwọn ìkọ̀tẹ̀ kò sí kàdágan débi tí ó sì bọ́ òun bẹ́ ọmọ ṣe o ibẹ̀ lẹ́sìn wá lẹ́yìn pín ẹ̀rọ ọlọ́ta ẹ̀ ń pín clipper ẹ̀ ń pín òsì ẹ̀ ń pín ọ̀kadà so gbogbo eléyìí wèrè ò sí lórí wa ńlẹ̀ Yorùbá àmọ́ ńgbà táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní ìṣèjọba làwa náà bá kásà orí burúkú láyà àwọn Bọ́lá Ìgè àmọ́ bí iléèwé ṣe rí ìwé ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ìwé tí wọ́n bá sọ pé ìwé ọ̀fẹ́ ó yàtọ̀ sí ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ni wípé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni pé àní gbowó ẹ̀kọ́ tẹ́ wá kọ́ ìwé ọ̀fẹ́ ìwé tẹ́ tó lò á fún yín lọ́fẹ̀ẹ́ àbá èmi náà kàwé Bọ́lá Ìgè èmi kà kí ló wá dé ẹ̀yin tẹ́ wá jàǹfààní Awólọ́wọ̀ tẹ́ jẹ gbogbo ẹ̀ lẹ́ wá dé bẹ́ẹ̀ lẹ́ wá sẹ́ ẹ̀kẹ́ bí ẹ̀kẹ́ eku ẹ wá ń jẹ gbogbo ẹ̀ ń jẹkújẹ kódà rárá tí ò dáa kò lóko méjì kò dáa ni wá ń fi ara ní ìlú ẹ̀ ń fara ní aráàlú. tá a fi ń pariwo nìyẹn kì í tẹ̀mí rínú àìwá amẹyẹ bẹ́ẹ̀ àní mo lọ sí skul kan igi ńlá sì ti wò ní classroom igi tó tóbi ní o tó pé táwọn àlọ́ ń pákó bá là wọ́n ò ní sọ méjì yọ ń bẹ̀. kí ló dé níta ń pè ní sọ ni wípé tí igi bá ga tí wọ́n bá gé ní tí ọ̀dà kùn bẹ́ẹ̀ lókè àti nísàlẹ̀ tí wọ́n bá wá lákọ̀ọ́kọ́ gbogbo èrè àfẹ́ mọ́ tó láṣepákó tí wọ́n tó rí mi ìyọ́ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì sọ méjì igi míì máa ń ní sọ mẹ́ta míì máa ń jẹ́ sọ méjì míì sì máa ń jẹ́ sọ kan tí wọ́n wà á là tí wọ́n ẹsẹ̀ láṣepákó yìí tí wọ́n bá fẹ́ là sí. irú igi bẹ́ẹ̀ làwáyé tó wá wù nínú yàrá akẹ́kọ̀ọ́ gbogbo ara nǹkan tí Ìgbòho ń jà fún ni ṣé Ìgbòho ló fẹ́ ṣe president Nàìjíríà ni àbọ̀ fẹ́ ṣe president ilẹ̀ Yorùbá la fi ń ròyìn ọba wa
ẹ̀yin dáàdì wa ẹ̀yin bàbá wa ẹ gbà wá. Mo dúpẹ́ gan o, èmi lọ́dọ̀ ara tèmi o, lọ́dọ̀ ara tèmi Ààrẹ Òpìtàn Olóyè Lájí Abbas, èmi dúpẹ́ lọ́wọ́ bàbá ọba Olúgbọ́n, èmi dúpẹ́ gidi gan ni lọ́dọ̀ tèmi, èmi dúpẹ́ torí pé ọpẹ́ olóore àdáàdá tán ni, ọpẹ́ olóore àdáàdá tán ni. Sunday Igboho ti wà nílé báyìí, ó ti kí ikú bàbá yèyé, ó ti kí Olúgbọ́n. Tó bá ṣeé ṣe á ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olóyè Ìgbòho Òòṣà, á ní ìfọ̀rọ̀wérọ̀ tó bá ṣeé ṣe ní ìtí ìsàdéhùn rẹ̀ o. Ẹ mọ̀ pé àwọn ètò àtoríṣiríṣi bí nǹkan ṣe ń lọ, ó yẹ ká ti wà ní Ìjẹ̀bú láti ìjẹta, kódà látọjọ́ Sunday gan ló yẹ ká ti wà ní Ìjẹ̀bú, ló yẹ ká ti wà ní Ìjẹ̀bú. A ṣẹ̀ṣẹ̀ gbéra láti lọ sí Ìjẹ̀bú. Mo ṣe rí àwọn èèyàn pè mí pípé mẹ́sẹ̀gì lọ́tún, ààrẹ ẹ̀ sọ sí ni ní tí ń lọ ní Ìjẹ̀bú ẹ̀ sọ sí ni. Ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wọ ẹja ṣọ́ra, ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ìlú ẹja kíyèsára o, ẹja kíyèsára. Ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ń pariwo lórí social media torí pé wọ́n fẹ́ méèkì owó. Ibi táwọn máa wà ní nǹkan ọ̀rọ̀ tó bá wà controversial kí wọ́n sà wá jáde, kí wọ́n mọ ọ̀rọ̀ bá ti láwuyewuye nú kí wọ́n mọ wá máa pariwo. Àfàwọn ọmọ ìjẹ̀búlẹ̀ fara ìjẹ̀búlẹ̀ ẹ jẹ́ wọn ó ṣe nǹkan wọn bí wọ́n ṣe fẹ́. Kò sí tó kàn wá, èyí tó kàn àwa ni pé Àwùjalẹ̀ ti wá, ó ti ráyé wá, ó sì ráyé ṣe, ó dẹ̀ ti lọ. Níwọ̀n ìgbà tí ń bẹ lórí ìtẹ́ tí ò gbógun ti àwọn oníṣẹ̀ṣe, tí ò gbógun ti Christianity, tí ò gbógun ti Mùsùlùmí, tí ò gbógun tẹni tí ò ṣe nǹkan kan, tí Ìjẹ̀bú fi ìfẹ́ bára wọn lò, kí wá ń tiwa, kí ń tiwa. Ìgbà táwọn kan láwọn ń gbéjọba ìpínlẹ̀ Ògùn lọ, ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá wọn lóhùn, ẹ máa bọ̀ nílé ẹjọ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti dá wọn lóhùn pé àwọn ń retí yín o. Wọ́n ń gbé ìjọba ìpínlẹ̀ Ògùn lọ lóòfin tí gbogbo àwọn ọba tí wọ́n gbé lọ bá ìjọba tí ilé ìgbìmọ̀ aṣòfin buwọ́lù kíjọba tó wá lù ló ń tẹ̀. Sẹ́mu àwọn gángan ń bẹ tí èlò pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe nígbà wọ́n ti sin ọba Síkírù Adétọ̀nà ní ìsìn nílànà ẹ̀sìn rẹ̀. So sáwọn ọba ẹ̀sẹ̀ ń kú níjẹ̀bú lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe òfin yẹn, àbí nípínlẹ̀ Ògùn tí wọ́n ti sin wọ́n nílànà ẹ̀sìn Christianity, tí wọ́n ti sin wọ́n nílànà Islam, sóun làkọ́kọ́. Ìjọba ṣòfin, ìjọba lọ́mọdí, ìtí sì ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ń pariwo ní ẹ̀ẹ̀mọdún tẹ́ fi ń fa ọ̀rọ̀ yìí bọ̀. As back as 80s náà ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀, ó ti lé lógójì ọdún náà ti ń fa ọ̀rọ̀ yìí bọ̀. Tíjọba sì ń gbé yẹ̀wò, wọ́n gbá àwọn olùwádìí dìde, wọ́n ṣe gbogbo ẹ̀ ẹ̀ńkwárì lọ, gbogbo ẹ̀ lọ. Ìjọba èyí kàn sáde déédéé, èyí tíjọba bá dé gan tó bá gbófin kan wá lára ló fi takò òfin nífẹsẹ̀ múlẹ̀ táwọn kò gbálẹ̀ ẹjọ́ lọ lórí rẹ̀. Nípa ọ̀rọ̀ ń pọ̀ ju táwọn èèyàn mọ̀ lọ. Ẹnìkan pè mí lánàá nínú àwọn olólùfẹ́ mi, mo wá ṣàpọ̀lọpọ̀ àlàyé fún wọn bí àwọn ọmọ ìgbé táwọn bá gbọ́ lẹ́nu mi náà. Dídákẹ́ tí mo dákẹ́ kì í ṣe pé mi ò mọ tí mo fẹ́ sọ, àbọ̀rọ̀ òye mi kọ́, ṣùgbọ́n ọbẹ̀ ń mì níkún àgbà. Pàápàá tó bá ti jọ mọ́rọ̀ ìlú, tó bá ti jẹ mọ́rọ̀ ìlú, mo máa ń ṣọ́ra gidi gan. Torí wípé má fi orí ìtẹ́ Àwùjalẹ̀ má fi ṣeré, má fi Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tọ́lọ má fi ṣeré, má fọmọ Ìjẹ̀bú ṣeré. Lọ́wọ́ Adétọ̀gbé tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ ṣé nítorí tá a fẹ́ jẹ, ó lè ṣe ògo kọjọ́ ọ̀tá ò lè ṣògùn àlùbáríkà. Àdìgbò ẹwà program lónìí, program bàbá ti wá rí nǹkan ṣe torí owó tá a fẹ́ make lórí YouTube. Èmi ìníyẹjọ́ wo ni mi ò ti ṣe lẹ́yìn ọ̀sẹ̀ látọ̀sẹ̀ tó lọ. Ẹ wo ìgbà tí mi ò tún ti ṣe program, tí mi ò ráyè ìjókòó program. Téèyàn wá ní èèyàn ò lè fún mi ní ntọ́lọ́hún ò fún mi, ntọ́lọ́hún fún mi ò lè gbà á. Lọ àṣẹ owó náà làwa fi ní tìjú. Àkànní jáde a lè sọ̀rọ̀. Tẹ́ bá ń tíyàn náà kéèyàn ọmọ tira rẹ̀, gbogbo yín wá kún orí social media, wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́tàn lẹ́tẹ̀. Gbogbo ti Fúlàní ti ń ṣe wàhálà ìkọ̀kan yín. Kó kan yín. Ọ̀sẹ̀ tí Fúlàní ń ṣe ọ̀kan yín. Bá a ṣe jàjàgbara wálẹ̀ lọ́wọ́ olóko ẹrú kọ̀kan yín mọ́.
ìjọba ti ṣòfin, wọ́n ti ṣòfin. Àwọn tó láwọn ń gbéjọba lọ ilé ẹjọ́ sẹ́yìn lọ́kàn, owó tẹ́ ẹ fi ń gbéjọba lọ ilé ẹjọ́ kí lẹ fẹ́ fi ṣe fúnlẹ̀ Yorùbá? Bó ṣe iléèwé ni ẹ fi kọ́, ẹ̀yin náà owó tẹ́ ẹ mọ̀ lọ gbẹ ẹ fẹ́ gba lọ́ọ̀yà, ẹ fẹ́ ṣe gbá kan, ẹ fi kọ́ léèwé. Bóyá ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ fi kọ́ léèwé kí wọ́n máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ṣẹ̀ṣe. Sáà pé orí ọmọ dà wá láàmú, sórí wá pénu. Ìjọba lẹ̀ ń gbé lọ ilé ẹjọ́, ìbẹ́yìn lẹ fẹ́ wéṣì owó yín lẹ́jọ́ tí ó tẹ́ẹ̀sì lè jẹ́ lọ́yọ̀ ọ̀sọ̀ fún yín náà ni. Ta ló tiẹ̀ bá wa rò ó débẹ̀ ọ̀yà lórí pé wọ́n san bá o ọ̀yà ẹ̀sùn ilé ẹjọ́ ṣe ń lọ́kàn tí a ó sì páàsì tí èsọdún ké ìjẹ́ ti ń gbẹ̀ ń parí ní mo sẹ́mọ̀ pọ́pọ̀lọpọ̀ lómi ẹsẹ̀ wà lórí social media ìtọ́pá kẹ̀tìrí ni wọn ò ní lọ jókòó kí wọ́n lọ máa ṣèwádìí wọ́n lọ máa tọpinpin. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan mo sì mọ inú mọ mọ̀ta ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ́ńbẹ́ ṣùgbọ́n ọbẹ̀ kì í mì ní kún àgbà dídákẹ́ mi tí mo dákẹ́ kì í ṣe pé mi ò mọ tí mo lè sọ. oníṣẹ̀ṣe gbọ́dọ̀ ṣe sùúrù, àwọn olórìṣà gbọ́dọ̀ ṣe sùúrù, mùsùlùmí gbọ́dọ̀ ṣe sùúrù, kírísítẹ̀n gbọ́dọ̀ ṣe sùúrù torí pé ilẹ̀ Yorùbá ìkan náà ni gbogbo àjọ ni. Táwọn kan bá ń tanra wọn àwọn kinní kan nílẹ̀ Yorùbá bo sọ ọjọ́ ọmọ Yorùbá jù mí lọ ni. ọjọ́ ọmọ Yorùbá jù mí lọ, onífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá jù mí lọ ni. ẹnìkan máa ṣèlú. láwa oníṣẹ̀ṣẹ̀ ẹ̀yin olórìṣà tí wọ́n ẹ̀ṣẹ̀ fún ní ọjọ́ pé tó ẹ̀yin náà máa ní public holiday kan o. èyún kí la fẹ́ ronú wa lé lórí pé tó wọ́n fún wa ní August 20. èmi ò gba àwọn tó kúnnú Yoruba Nation Èkìtì Oǹdó nǹkan ní bẹ́ẹ̀ ariwo wọn ó ti di méjì tá a ti ṣe báyìí Èkó Ògùn Ọ̀yọ́ Ọ̀ṣun Oǹdó àti Èkìtì wọn ọ̀fọjọ́ lẹ̀ kó bò wọ́n wọn ọ̀fọjọ́ lẹ̀ ibẹ̀ làwọn Yíbò ṣe ti pọ̀ sí ẹ ti bàṣà wọn jẹ́ kó bò wọ́n gbogbo àwọn nǹkan tí sẹ́yìn wọn ni kíní kankankan ara wa máa kò dodo ọ̀rọ̀ ìjọba bá ṣẹlẹ̀ táwọn mùsùlùmí tí n bá jálù wọn tí n bá kí wọn lọ wọn ò ní sọ̀rọ̀ tó bá ti wá jẹ́ pé àwọn olórìṣà ni mùsùlùmí ni mùsùlùmí ni mí èmi èso lórìṣà ìyìn sì ní sòòṣà tí n fi jáde láyé mi ò ní ṣe mùsùlùmí ni mí ṣùgbọ́n aṣọ òdodo ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. mo wo bàbá wa kan ń jáde tí èbá sọ pẹ́lọpẹ́ bàbá wa Lisa àwọn àfáà tó lọ ọbẹ̀ kíní kan ṣe kíní ó ṣe ìrẹnu lásán ni lọ́ọ́dọ̀ wò dídìrín kí ló ní lọ́wọ́ táwọn àfáà náà ò ní lọ́wọ́ ọmọ pẹ́jọ́ de oúnjẹ ni. kí ló lè mẹ́mọ́ ìjà máa halẹ̀ lórí rọ tẹ́lómi bá ti wà lórí social media yọ̀ọ̀kàn máa jábọ́. kò sí ní tí àfáà kó foníṣẹ̀ṣe ṣe kò sí tó níṣẹ̀ṣe ó fi Christian ṣe kò sí tó ní olóríṣà ó fi Muslim ṣe àjọgbélẹ̀ Nàìjíríà yìí ni nílùú tó fi ń bẹ apẹ̀rẹ̀ ní ni ẹ ti ṣe oyin ilẹ̀ láti inú ilé ẹni tó bá lóògùn kiri alẹ̀ kìíní kankan nígbà tó ìjọ tó ti ṣe lẹ́ẹ̀tì ní kílẹ̀ ọmọ mọ̀ irú òun láàmọ̀ pa àníkàlò làákàyè sẹ́yìn láàmọ̀ rán báyìí bẹ́ẹ̀ afẹ́ bárakọ̀ Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ ti lọ ó ti lọ darapọ̀ máwọn baba ńlá rẹ̀ à lè rí mọ́ kí ló kù ibi káwọn bí bóun Ìjẹ̀bú ṣe rí ní 65 years sẹ́yìn bóun Ìjẹ̀bú ṣe rí lónìí bàbá ìfilẹ́gẹ̀sì gidi ilẹ̀ tí ó wàá jẹ́ challenge ńlá fún Àwùjalẹ̀ bí ìta bá fẹ́ ní ó kó gbogbo wọn pọ̀ ẹ wá Ìjẹ̀bú ìta ní bára wa ṣe ẹja bára wa ṣe àwa Ìjẹ̀bú tí wọ́n mọ̀ rí wa sá mọ́ lọ Ìjẹ̀bú o ṣé Ìjẹ̀bú ṣe é wọ̀ tẹ́lẹ̀ ṣé Ìjẹ̀bú ṣe é wọ̀ nínú ìlú tí ó gba àlejò láyé ìlú méjì ni ìkan nílẹ̀ Ìjẹ̀bú wọ́n èé gbà kálejò ó wọlé àlejò tó bá wọ igbó Ìjẹ̀bú ọ̀ra ọba Síkírù Adétọ̀nà dé ó so gbogbo wọn pọ̀ tó bá tó fẹ́ gba nǹkan fáwọn ọmọ ìlú rẹ̀ yóò tó tẹ̀lé wọn yóò bá wọn débẹ̀ ni tó bá ibi báyìí ìwọ lówó ọ̀yá wa kọ́ bí báyìí ọ̀yá wọn náà fẹ́ talẹ̀ wọ́n yára kọ́ lè sẹ́bẹ̀ kọ́ lè gbábẹ̀ kọ́ lè gbábẹ̀ ẹ wo ìdàgbàsókè ńlá tó sáré bá Jẹ̀bú ó ti ṣe nǹkan fẹ́ ṣe ó ti sáàfù Jẹ̀bú ó ti lọ
èyí tó kàn ní bóòlù lọ síwájú ó ṣe bálẹ̀ Yorùbá à ń gbéjọba lọ ilé ẹjọ́ níjọ́ tí wọ́n ti lé Sunday Igboho lọ sẹ́yìn odi gbogbo ẹ̀yin olórìṣà yìí a lè pera wa owó tá a fẹ́ fi gbéjọba ìpínlẹ̀ Ògùn lọ ilé ẹjọ́ lè fi gbéjọba àpapọ̀ lọ ilé ẹjọ́ nítorí Sunday Igboho. Kí ni tẹ̀lé ń dààmú wa? Àwọn pásítọ̀ nù wa alábọ̀dé ń bẹ́nu wọn, àwọn àfáà nù wa alábọ̀dé ń bẹ́nu wọn, àwọn olórìṣà nù wa alábọ̀dé ń bẹ́nu wọn. Dáradára ń wéṣì owó tó yẹ ká ẹ kọ́ bó ṣe léèwé falẹ́ fi dálẹ̀ ni bó ṣe nursery school ni táàtì máa kọ́ ọmọ lásà ni tẹ́ fi dálẹ̀ ṣe kan ìjọba lẹ́lẹ́gbẹ́ lọ ilé ẹjọ́ so káwọn èèyàn wá máa dáwó fún yín àbí ìbájówó ara yín náà ìbá náà nàkúnà ìbájówó ara yín lẹ̀ ná so àwọn tí ò dẹ̀ mọ̀ kankan náà lórí social media àwọn náà bàbá ẹ̀ ẹja dáwó owó wo lẹ̀ ń dá owó gidi lẹ̀ ń dá so nígbà bá wá dáwó nísìn ó jí Adétọ̀nà padà ni àdùnwọ̀n ni wọ́n lọ wókù Adétọ̀nà bí wọ́n bá ní wọ́n lọ wù. Ìyìn tíjọba dẹ̀ rí àtìwádìí tí wọ́n ṣe ǹjẹ́ yìí mọ̀ ẹni káwọn èèyàn jáde ẹ wá sọ bó wọ́n ṣe ń sin òkú Àwùjalẹ̀ ẹni wọ́n wá sọ. Kò sí ẹnìkan tí ó jẹ́ olórìṣà kan wo fi Ọlọ́run búra tí ó lè jáde wá sọ pé báyìí wọ́n ṣe ń sin òkú Àwùjalẹ̀ àfi tí wọ́n bá máa parọ́ fún yín.